ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho mo wò ó nínú ẹ̀mí mo rí i pé áńgẹ́lì tí Olúwa yàn fún ọmọ Yorùbá láti kó ilẹ̀ ọmọ Yorùbá dé ilẹ̀ lérí ni ilẹ̀ mọ́ láìpẹ́ láì jìnnà ó ti kan Yorùbá ọ̀rẹ́dì ọjà Yorùbá ò dẹ̀ ní tú lẹ́yìn rẹ̀ àmín ó máa kàn wọ́n délẹ̀ mọ́. Olóòtú bàbá ní ọjọ́ kìíní oṣù kọkànlá yìí a tún mi lọ sí inú ìran mi bákan náà pé kí orílẹ̀-èdè Nàìjíríà fi kó pín bẹ́ẹ̀ ni kí Yorùbá lè sàn kó dó lọ́tọ̀ ìdí Haúsá títí tí a fi fa ìjọba Fáráò yá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Olúwa sọ pé a ti fa ìjọba Nàìjíríà yá. ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí lónìí. ẹ wò ó, ẹ ti ń gbọ́ ọ̀rọ̀, ẹ ti ń gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ àwùṣẹ gangan leléyìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí. Kíta ni wòlíì tá a tún gbé wá? A tún ti gbé wòlíì àgbáyé kan wá o. ọmọ Yorùbá, àsíá orílẹ̀-èdè Nàìjíríà ti fàya pẹ́rẹpẹ̀rẹ. Àwọn ọ̀ràn wo ni wọ́n mú un? Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Bọ́lá Tinubu? Kí wá ló máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Yorùbá? Kí ló máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láàrin ìṣẹ́jú mélòó, ìṣẹ́jú ẹyọ kan tó kù yìí? Àkókò wo gangan ni ìṣẹ́jú ọyọ kan yìí? Gbogbo ìbéèrè yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ máa bá pàdé nínú ètò yìí, nínú fídíò tí mò ń gbé bọ̀ wá báyìí yìí látẹnu wòlíì Wúràọlá Àpọ̀nmọyè. Ẹ gbọ́ ọmọ Yorùbá, àṣé ilẹ̀ ìlérí náà ńlá wà tẹ́lẹ̀ là ń múra ẹ̀, ilẹ̀ ìmúṣẹ wa gangan ta ni ó kó wa débẹ̀? Tó lè Sunday Ìgbòho ni? Ẹ wo bí ṣé Bánjí Akíntóyè ni? Àbí ológun lolúwa? Àbí Kóìkì? Àbí ta ni nínú ta ló máa kó wa débẹ̀? Ṣáwọn ni àbá wọn kọ́? Àbí wọn kò tiẹ̀ sí nínú ohun tó máa kó wa délẹ̀ lérí ilẹ̀ ìmúṣẹ wa? Màmá wòlíì máa dá yín lóhùn láìpẹ́. Ẹ wá dákun torí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń wò ẹ máa pín, ẹ farabalẹ̀ wò ó, kẹ́ ẹ wá gbọ́ àdúrà tí màmá yìí ṣe fún gbogbo ènìyàn, pẹ̀lú pé kò tán síbẹ̀ o. Irú nǹkan tán ní kẹ́ ẹ ṣe, ìgbésẹ̀ wo ló kàn tá a máa gbé tá a fi bọ́ sínú ògo àtàn ṣọ́rú báyìí? Gbogbo ẹ̀ ló wà nínú fídíò yìí. Ìdí tí mo fi ń sọ fún gbogbo àwa tá a máa wo fídíò yìí ni pé ká jọ̀ọ́, ká dákun, ká dábọ̀, ẹ má yà á sún síwájú o. Farabalẹ̀ wò ó láti bẹ̀rẹ̀ títí dópin, kò gùn ara. Torí ẹ̀ la àfi jẹ́ ogun tẹ́lẹ̀ àti gé ọ̀pọ̀lọpọ̀. Ó kù sàn ká ṣe é lọ́nà méjì ju kó wà lọ́nà kan lọ. Ẹ rọ́nà kejì wò láwòfẹ́ TV. Àní ẹ kọ́kọ́ wo eléyìí, ẹ kọ́kọ́ wo part 1 ẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run rẹ tó. Lóòótọ́ ṣe lójú ayé wa ni ó ṣe tá a fi kó nílẹ̀ àjèjì tá a bọ́ sílẹ̀ òmìnira wa. Ìràwọ̀ wo ló máa já tí a mìlú tìtìtì? Ẹ máa bá a pàdé nínú ètò. Kábíyèsí wo ni ó fìlú lẹ̀? Àkókò wo ni Tinubu fìlú lẹ̀? Gbogbo ẹ̀ ló wà nínú ètò báyìí. Ẹ̀yin olóṣèlú ẹ bọ́ bí ẹ wá gbọ́. Ẹ̀yin lọ́balọ́ba ẹ mà bọ́ bí ẹ wá gbọ́ nǹkan tí wòlíì yìí sọ, tó sì ní ẹ forúkọ mi sábẹ́ o. Tí ó bá rí bẹ́ẹ̀ mọ́, ẹ padà pè mí. Ìgbésẹ̀ wo ló kùn wá báyìí tíran Yorùbá gbọ́dọ̀ gbé ní kánmọ́kánmọ́ láti lè délẹ̀ múṣẹ wa? Màmá yìí wọn sọ nínú fídíò, ṣùgbọ́n wọ́n sọ fáwa pé ká sọ fún àwọn aláṣẹ. Ẹ gbọ́ mi, wọ́n ní ká sọ fún àwọn aláṣẹ, ṣùgbọ́n wọ́n mẹ́nu bà àwọn nǹkan kan. Ẹ máa bá a pàdé nínú fídíò yìí. Ẹ bá wa share, ẹ like. Ẹ bá tí subscribe sí channel wa, ẹ subscribe.
ẹ wò ẹ láǹfààní láti pè wá fún ìfọ̀rọ̀wérọ̀ tàbí kẹ́ ẹ polówó ọjà lórí ìkànnì wa. Ẹ ṣé o. Ọ̀yá ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Má sún síwájú o, wò ó láti bẹ̀rẹ̀ dópin. Kó wá láǹfààní àti máa pe màmá yìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n gbàdúrà fún ẹ kí wọ́n bẹ́ẹ̀ fẹ̀mí ṣọ́nà. Ọ̀fẹ́ ló bá dé. Ọ̀yá ẹnì ṣó níbẹ̀. Òun rèé. Pavilion TV, ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Màmá ẹ kú dédé àsìkò yìí. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko, á dára fún yín ní orúkọ Jésù. Àmín. Ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi gbé kó lọ kókó fà lọ́dọ̀ bàbá wa Bọ́lá Tinubu Ahmed. So ẹ jọ̀ọ́ ìran tí mo rí yìí mo fẹ́ kó gó fà kí bá mi tẹ̀ kí mi mọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣe kí bá mi ṣe kó dọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu gbogbogbò. Àwọn gbogbo ni ọ̀rọ̀ yìí bá wí àti àwọn tó wà lẹ́yìn wọn tó ń sọ̀ráǹdì wọn pátápátá. So lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gudugudu méje ó máa ń mì ògùdùgbù bí ó ń fì gidigidi. Mẹ́wàá fẹ́ ṣẹlẹ̀ nítorí pé amúmìírí àsíá Nàìjíríà èyí tó ń mì sọ́tún mì sósì tí mo dẹ̀ rí tó déédéé sẹ́lulẹ̀. Mo dẹ̀ á rí àwọn ọkùnrin mẹ́ta kan tó bẹ̀rẹ̀ sí fa aṣọ. Màmá wa ẹ dúró bí ẹni yẹn ẹni ẹ rí àsíá orílẹ̀-èdè Nàìjíríà tó mì sọ́tún fì sósì lọ́yà ó ṣàdédé já wálẹ̀ àbí. Bẹ́ẹ̀ ni àwọn amúmìírí àwọn ọkùnrin mẹ́ta kan wọ́n bẹ̀rẹ̀ sí fa aṣọ àsíá ìjà wọ́n fà á mọ́ra wọn lọ́wọ́ títí tí ó fi pín sọ́nà mẹ́ta. Wọ́n á wò pé kí ni ìtumọ̀ aláì bí mo ṣe lajú lójú ràn mí pé kí ni ìtumọ̀ ìran táwọn mi rí. Ẹni sùúrù tí nǹkan kan bá fẹ́ yé mi nígbà tí àsíá yìí jábọ́ bọ́lẹ̀ àwọn àgbààgbà àwọn ọkùnrin àbí mẹ́ta dúró. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí dráàgì àsíá yìí mọ́ra wọn lọ́wọ́. Wọ́n fà á mọ́ra wọn lọ́wọ́. So àdídé mo rí pé ó pín sọ́nà mẹ́ta olúkálùkù mú kọ̀ọ̀kan títí. Wọ́n pín sí ọ̀nà mẹ́ta. Ilé ìdàgbà ọ̀dà ẹ tẹ̀síwájú mà. So mo á fi ẹ̀mí darí bí mo ṣe jí wọ́n á fi ẹ̀mí darí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni ìtumọ̀ àsíá yìí. Mo á lọ nínú ìran mi mo rí pé bàbá Bọ́lá Tinubu Ahmed ó dúró bẹ̀rẹ̀ sí ronú tó dorí kodò. Wọ́n á rí kí ni ìtumọ̀ èyí Olúwa ní fi hàn mí. Mo tún lọ sínú àdúrà bákan náà. Bí mo ṣe wá rí bàbá Bọ́lá Ahmed Tinubu tó dorí kodò. Mo á wò pé kí ló lè ṣẹlẹ̀ sí odidi orílẹ̀-èdè wa tó lè dorí kodò bí irú eléyìí. Bẹ́ẹ̀ ni mo á lọ nínú ẹ̀mí. Bàbá tó láì ti jó. Bẹ́ẹ̀ ni mo á lọ nínú ẹ̀mí. A wá fi hàn mí gẹ́gẹ́ bíi pé orílẹ̀-èdè Nàìjíríà ó ti dojúrú pátápátá. Ìgbà tí wọ́n á fi ẹ̀mí darí lọ pé kí ló dé tí odidi orílẹ̀-èdè Nàìjíríà tó fi dorí kodò tó ń ronú. Odidi ààrẹ. Bẹ́ẹ̀ ni wọ́n á lọ tọ̀ àwọn wòlíì tó jù mí lọ tó wọ́n lọ pé ẹ̀yin aṣíwájú nǹkan báyìí ni mo rí. Ọ̀rọ̀ yìí tún tóbi lójú wọn. Lẹ́yìn ìyẹn ní kí n tún lọ gbàdúrà mo tún wá wọnú àdúrà. Ìgbà tí wọ́n á wọnú àdúrà mo kàn gbọ́ ohùn yẹn tó ní wò ó a dẹ̀ sí mi lójú kan náà mo dẹ̀ rí ìran Fáráò. Bẹ́ẹ̀ ni nígbà tí a kó àwọn ọmọ Ísírẹ́lì lọ sí oko ẹrú tí àwọn ọmọ Fáráò bẹ̀rẹ̀ sí jẹ́ táwọn ọmọ Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí jìyà lọ́tùn lósì tí Olúwa ní kí Fáráò kó fi wọ́n sílẹ̀ kó fún wọn ní òmìnira tí wọ́n fún wọn ní òmìnira oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ìlú Fáráò títí tó di pé Fáráò lọ sí oko ìparun. Àwọn amúni rí pé àwọn ọmọ Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe rádaràda gbogbo ìlú ò dára mọ́. Rádaràda bí wọ́n dààmú. Wọ́n bẹ̀rẹ̀ sí í dààmú. Tí wọ́n á ní Olúwa kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Wọ́n wá fi wé ìran Fáráò nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí jìyà ní abẹ́ Fáráò títí tí a fi fa ìjọba Fáráò yá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Olúwa sọ pé a ti fa ìjọba Nàìjíríà yá. A fàjọba ẹ̀yà. Bẹ́ẹ̀ ni. So ká bá sọ pé ìtumọ̀ ìran yín pé àsíá tí wọ́n fi lọ́tún lósì tó sẹ́lulẹ̀ ó padà sẹ́lulẹ̀ wọ́n dẹ̀ fa aṣọ àsíá náà yá. Kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Olódùmarè. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ṣé ẹ̀ ń gbọ́ wòlíì obìnrin Wúràọlá àwọn là ti ń bá sọ̀rọ̀ ọ̀dà màmá. A fi hàn mí pé a ti fa ìjọba orílẹ̀-èdè yìí ya.
àwa mú mi lọ Olúwa ní kí n sọ fún Bọ́lá Ahmed Tinubu president wa orílẹ̀-èdè yìí pé kó tó pẹ́ tán kó kíyèsí ara wípé a ti fa ìjọba ya. A ti fa ìjọba Nàìjíríà. A ti fa ìjọba Nàìjíríà ya. Pátápátá. Pátápátá. Kí ló Ọlọ́run ló fà tó fi dùn máa fà ló báyìí. In fact Ọlọ́run bínú sí orílẹ̀-èdè Nàìjíríà gidigidi o. Ó ń bínú sí orílẹ̀-èdè Nàìjíríà gidigidi. Tẹ́ bá wò ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́tún ló sì ń sìn àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ọmọ kí ó dédé mú ọkọ àtìyàwó kí ó yẹ àkọ́kọ́ mú ìyàwó kó fi ṣòwò kí ọkọ àtìyàwó kan jà kan lura wọn pa nínú ilé àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé gbogbo ẹ̀ kàn ṣáà jẹ́. Ẹ jọ̀ọ́ gbogbo etí tó ń gbọ́ mi ẹ bá mi sọ fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kó gbọ́ kó ṣe àtúnṣe sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí nítorí pé a ti fa ìjọba rẹ̀ ya pẹ́rẹpẹ̀rẹ. Pé a ti fàjọba ya. A ti fà ya ni Olúwa wí. Pẹ́rẹpẹ̀rẹ. Èmi kọ́ ni mo sọ, Olúwa ló wí. Olúwa ló wí. Bẹ́ẹ̀ni pé a ti fa ìjọba rẹ̀ ya kó dẹ̀ gbé ìgbésẹ̀ ní kíákíá kó tó di kó jù. Ó gbé ìgbésẹ̀ ní Nàìjíríà yẹ. Ẹ kíyèsí o ẹ̀yin ọmọ Nàìjíríà a sì ń jọ̀pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni mo sì kí ń kóríire. Pé ọ̀pọ̀ ni pé ìrẹsì wọn ẹ̀wà wọn bẹ́ẹ̀ ni kò sóúnjẹ lù. Bẹ́ẹ̀ ni ẹ kíyèsí láìpẹ́ gbogbo nǹkan sì tún wọ́n gbogbo ju bá a ṣe wáyé lọ. Kí ló dé? Epo ọ̀sìn kò sépo gbogbo ẹ bá máa wọ mọ́tò níbi tí kò jìnnà sí bí ìgbà tẹ́ ń lọ sí ìlú òkèlè máa sanwó mọ́tò. So àdẹ̀ tí rí nǹkan kan lẹ́yìn pé kẹ́ bá wa tẹ̀ létí kẹ́ bá a sọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó wá solúsàn ṣe sí ọ̀rọ̀ Nàìjíríà yìí ní kíákíá. Nígbà tẹ́tẹ́ ti sọ pé kò sí Nàìjíríà mọ́. Nítorí pé nǹkan túbọ̀ àwọn o akọ olówó akọ ọmọ tálíkà o èmi lólówó ò sí bẹ́ẹ̀ o. Tá bá ṣàkíyèsí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ń sìn ẹ bá rí ìyá mi sí ní títì tán tọrọ owó jẹ kí ló fà á. Ìyá àbáwọn ọ̀dọ́ àti ẹ̀kọ́ àtàwọn ọ̀dọ́ àti ìyá kò síṣẹ́ kò sí kankan kò sépo kò síná kò sẹ́nìtì bẹ́ẹ̀ àṣeyíyọ̀ ni. torí pé nǹkan tí a mú mi rí yìí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí kò bá gbé ìgbésẹ̀ kó wá solúsàn ṣe ní àsìkò ní kíákíá kó tó December in fact. Kó tó December in fact kó tó di pé omi ò di ẹ̀jẹ̀ ẹ bá wa sọ fún àwọn ará Íjíbítì. Bẹ́ẹ̀ ni ẹ bá wa sọ fún Bọ́lá Ahmed Tinubu kó tètè pín orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé ẹ̀pà ò ní bóró mọ́. Bẹ́ẹ̀ ni torí a sì mi lójú mo rí àwọn ìràwọ̀ ńlá tó ń já látòkè. Tó jẹ́ ti Nàìjíríà. Tó jẹ́ ti Nàìjíríà. Torí ọ̀rọ̀ yìí ó máa kan olówó á kan tálíkà. Bẹ́ẹ̀ ni. Á kan olówó á kan tálíkà. Á kan olówó á kan tálíkà. Ọ̀dà màmá wa ká tó máa tẹ̀síwájú nínú àwọn ìbéèrè wa tó kù. A rí i pé wòlíì àwa lóòótọ́ àwọn aládùúgbò yìí bá a ṣe ń wọ síríìtì náà ti ń béèrè ká ọ̀dọ̀ màmá wòlíì ni wọ́n lọ. Wòlíì ní àbí ẹ̀kàn jẹ́ pé ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. Olúwa ló pè mí mi ò kàn lọ sí ṣọ́ọ̀ṣì. Wòlíì ni mí Wúrọ̀lá Àpọ̀mọyè. Àpọ̀mọyè kí ni ìtumọ̀ Àpọ̀mọyè ní ṣókí? Ọ̀rọ̀ tó ní agbára ni. Tó bá jọ̀rọ̀ tó kùn ní ẹ̀já fìyàn ẹlẹ́ nítorí ọjọ́ mi. Àmọ́ ìbéèrè náà ni wípé ìjẹ́ tí àwọn èèyàn bá pè yín pé bóyá àwọn nílò àdúrà lóríṣiríṣi bóyá ẹni tó nílò ìwé ìgbélú kankan ẹni tó nílò ọmọ ẹni tó ṣe gbára ṣé ẹ máa ń dá àwọn èèyàn lóhùn? Ní agbára Ọlọ́run ṣe bẹ́ẹ̀ báwọn àlejò ní nígbà tẹ wọnú ní ìsìn. Bẹ́ẹ̀ni. Ní agbára Ọlọ́run ìfún bẹ́ẹ̀ bá pẹ́ jù ní bíbá ìṣe máa rí àwọn èèyàn tí mò ń dá lóhùn. A máa ń dá àwọn èèyàn bóyá òun wojú Ọlọ́run fún ọmọ ni o fẹ́ travel out fi ṣe ha ni o òun oyún ni o oríṣi àìsàn lágbo ara so gbogbo ẹ̀ pátá agbára Ọlọ́run pé. Agbára Ọlọ́run pé. Ọlọ́run ló ń ṣiṣẹ́ Ọlọ́run dẹ̀ sì wà lójúṣẹ́. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ rí fóònù nọ́mbà màmá tẹ́ fi pè wọ́n ṣé onígbà kan tó lè pè yín àbí kán pè yín nígbàkigbà? Kò sígbà tí wọ́n lè pè ní o because àwọn oníṣẹ́ kan tá à ń ṣe ju iṣẹ́ Ọlọ́run àfi tá a bá ń ṣiṣẹ́ fún yàn lọ́wọ́ bóyá mo bí sì mo ń dá yàn kan lóhùn ọ́ mo ń ṣètò fún yàn. So ẹ̀yin náà máa ń ṣètò. A máa ń ṣètò. Ẹ ṣeun ẹ ṣeun. Tó ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn látẹnu wòlíì Wúrọ̀lá Àpọ̀mọyè àwọn láti ń jọ ń fọ̀rọ̀ lómi tó rọ̀ láti bí ìṣẹ́jú mélòó sẹ́yìn. Olóòtú. Bàbá. Ní ọjọ́ kìíní oṣù kọkànlá yìí a tún mi lọ sí inú ìran mi bákan náà pé kí orílẹ̀-èdè Nàìjíríà fi kó pín.
bẹ́ẹ̀ ni kí Yorùbá lè sọ kó dó lọ́tọ̀ kí Haúsá kó dó lọ́tọ̀ kí Ìgbò kó dó lọ́tọ̀ nítorí pé Olúwa sọ fún yín pé nínú oṣù kọkànlá ìgangan náà ni a mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní oko ẹrú. bẹ́ẹ̀ ni léyìí tí Mósè kó jáde. bẹ́ẹ̀ ni. So gbogbo nǹkan tẹ́ ń sọ ni pé ó di dandan kórílẹ̀-èdè ká pín olúkálùkù kó dó sọ́tọ̀ torí pé kí ni ẹrù tí a dìrú orílẹ̀-èdè ó ti wúwo jù lọ. ó ti wúwo jù lọ. ó ti wúwo jù. ó ti wúwo jù lọ. bẹ́ẹ̀ni. ìdí nìyí tọ́lọ́run fi pín nǹkan fún ẹ. Ọlọ́run fún ẹ tìka ẹ ló pín. Ọlọ́run ló pín. Ọlọ́run ló pín o. Ọlọ́run ló pín. Tí àwọn ìjọba bá bẹ̀rẹ̀ sí ní ṣagídí pé àwọn ọ̀gbà ń kọ́ kí ló lè ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wọn dàbí ti Fáráò tó lọ parun nínú kí lorúkọ ẹ òkú pupa. In fact. Yóò parẹ́. Ọlọ́run má jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó parẹ́ lójijì. Ibi tá à ń bá lọ tí wọ́n bá pọ̀ tí wọ́n bá pín. Gẹ́gẹ́ bí nǹkan tẹ̀yìn rí. Gẹ́gẹ́ bí nǹkan tí Olúwa wí. Ẹ kíyèsí o láìpẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ibi kan sì tún máa ṣẹlẹ̀. Ààyè kan bàbá wa Bọ́lá Ahmed Tinubu pàpà fún rẹ̀ jẹ́ pé òun gan kò ní lè jókòó kò ní lè sùn. Bẹ́ẹ̀ ni torí pé kí ni in fact àwọn àjálù ibi tó máa ṣẹlẹ̀ yìí pé ní àkàn yàtọ̀ fún wàhálà orílẹ̀-èdè Nàìjíríà ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ yìí pé ó máa kàn gbogbogbò fún ti fámìlì rẹ̀ gbogbogbò. Bẹ́ẹ̀ ni tí ó tún ṣẹlẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu. èmi ò sọ olóṣèlú o ṣùgbọ́n ẹ kọrúkọ mi sílẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ máa rí i pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan kò tí ì ṣẹlẹ̀. kò tí ì sí nǹkan kan rárá. kò tí ì sí nǹkan kan rárá. ẹ tún padà rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí. tọmọ Yorùbá. àfi kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó tètè wá àtúnṣe sí ní kíákíá wọn tẹ̀lé tí kò gbọ́. ká sọ fún. kó wá àtúnṣe sí kíákíá. kò sátúnṣe tí kò pín. ó pín orílẹ̀-èdè yìí. ó pín kólúkálukú dájú because ẹrù tó wà lórí ẹ̀ ó ti pọ̀ jù lọ. wọ́n ti di ẹrù rú. kì í ṣe nǹkan tó lè gbé. ìgbọ́ ẹ tún sọ. ẹrù tó wà lórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ẹrù tó lè rù. ó wúwo ju orí ẹ̀ lọ. ó wúwo ju orí ẹ̀ lọ. ó wúwo jù lọ àfi kó pín ilẹ̀ Nàìjíríà yìí. bẹ́ẹ̀ ni ó jẹ́ kólúkálukú dún sọ́tọ̀ọ̀tọ̀ kí Yorùbá lè sọ kó dá dúró kí Ìgbò kó dúró káwúsá kó dúró kólúkálukú dúró sórí ọwọ́ ẹ̀. tó màmá wa ẹ kú ohun látàtàárọ̀ àmọ́ kí lẹ lè rí sọ nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Yorùbá Nation nítorí lóòótọ́ lẹ ti ń sọ ṣáájú pé kí wọ́n pín orílẹ̀-èdè Yorùbá dúró kí ló Ọlọ́run tẹ̀ rí kí lẹ rí sí ìkàtí lọ́rọ̀ olóyè Sunday Adéyẹmọ. lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho mo wò ó nínú ẹ̀mí mo rí i pé áńgẹ́lì tí Olúwa yàn fún ọmọ Yorùbá láti kó ilẹ̀ ọmọ Yorùbá dé ilẹ̀ lérí ni ilẹ̀ múṣẹ láìpẹ́ láì jìnnà ó ti kan Yorùbá ọ̀rẹ́dì ọjà Yorùbá ò dẹ̀ ní tú lẹ́yìn rẹ̀. àmín àmín ó máa kàn wọ́n délẹ̀ múṣẹ. àmín ẹ tún ọ̀rọ̀ yín yẹn sọ. mo ní láìpẹ́ láì jìnnà Sunday Igboho ó máa kan ọmọ Yorùbá dé ilẹ̀ múṣẹ wọn. yọ pọ̀n. áńgẹ́lì tí Ọlọ́run yàn gẹ́gẹ́ bí ẹni tó máa gba ọmọ Yorùbá lẹ́yìn. òun lolóyè Sunday. bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho. ìṣẹ́jú kan náà ló kù. láìpẹ́ láì jìnnà gbogbo ojú ló máa rí. ìṣẹ́jú mélòó. ìṣẹ́jú kan ló kù. ìṣẹ́jú ẹyọ kan ló kù. torílẹ̀-èdè Yorùbá ó fi dúró. bẹ́ẹ̀ni. tá a fi kó olóko ẹrú. bẹ́ẹ̀ni. ọmọ Yorùbá ẹ máa gbọ́ kutupo gẹ́gẹ́ bí màmá wa yìí tọrọ wọn bá yé mi ni pé ká máa jó ká máa rà bíbẹ̀ kọ́. ẹ máa jó ẹ máa yọ ẹ fọkàn balẹ̀ ọmọ Yorùbá. kò sí wàhálà nípa ti Sunday Igboho kò sí wàhálà rárá. àtòrílẹ̀-èdè Yorùbá Nation. orílẹ̀-èdè Yorùbá Nation pátápátá. tó màmá wa àdúpẹ́ lọ́wọ́ yín látàárọ̀ wọn bá ìṣẹ́jú tí ẹ fún wa láti bá yín sọ̀rọ̀ àwọn èèyàn ti jókòó de màmá bẹ́ẹ̀ lẹ́lòmíín fẹsẹ̀ palẹ̀ wípé kí àìsà tètè dá wa lóhùn ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ dúró ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tí ẹ máa wò ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ fi pè wọ́n sí láti bá wọn sọ̀rọ̀ nígbàkúgbà ẹ ṣé o.